Hello everyone, welcome to Toyeen Talks. Thank you for watching. Till I'll see you in my next video. Stay safe, stay blessed. I love you all. Bye. Let's go there. Stop playing hide and seek. Justice for Arafa. Justice for Westo. Àbíkò yé yín. Ẹ má fi ọwọ́ lágbá àwọn èèyàn lójú. Gbogbo fa pàpà tí gbogbo yín ṣe lẹ́ni. Ẹ má fọwọ́ lágbá àwọn èèyàn lójú. Spare me your fuckwits. Ẹ fi Arafa sílẹ̀. Tell them if you court, they cannot see court. Arafa should not be detained in that cell for more than 48 hours. You need to go to court. Munisi Banire, so I can send the letter to me. So I can ignore letter any. Munisi Banire. Lawyer Gushi. Ìwọ sọ pé mi sọ pé ìwọ ló pa Mohbad, orí ẹ ti burú. Ẹ jẹ́ wá ka letter fún. Ó ti send láti over 1 month ago. Mo kàn ignore ni because èmi ò ráyè gbogbo kéèyàn máa parọ́. Òun ni A2 solicitor. Oh, okay. Ẹ máa gbọ́ nǹkan tó sọ. Ó ní we are solicitors to Dr. Muiz Banire San. San ma pàdé San ni orí yín burú. Èmi lè fi San halẹ̀ mọ́. On whose instruction we write this letter? On to send the letter last 25th of March. Mo just if we go nice your law. Mo just ẹgbẹ́ ni. Ma fi wọ̀nyí ní lọ́la tí bá ṣe show. Ẹ jẹ́ ká fún yín. Only we are solicitors to Dr. Muiz Banire, our client, on whose instruction we write this letter. Our instruction show you have been harassing our client. Ẹ jẹ́ bó mo ti harass Muiz Banire and making utterances damage his reputation, which amount to defamation of his character. Ní kúre. Ẹ má gbọ́. We understand that through comments you have been making, you allege, ẹ má gbọ́, you allege our client Muiz Banire involved or complicit in the death of Mohbad, when you know quite well this is false. Ẹ jọ̀ọ́, ṣé mo ever dárúkọ pé Muiz Banire ló pa Mohbad? Ṣé rí pé àwọn people yìí wọ́n parọ́ gan? Ó ti fún mi letter láti 24 of March. Mo kàn gbé sẹ́gbẹ̀ ní pórí yín burú. Ẹ lọ mú bí tí mo ti sọ bẹ́ẹ̀ wá. Abẹ́ ìrọ́ tọpa. Ẹ má gbọ́ o. Wọ́n wá ultimatum mo yé tí kéèyàn máa fún mi láyé ni. Mo ń bọ̀. Only our client demand by 4th of April 2024 an immediate correction and an apology from you to restore his reputation. Orí yìí burú. Ibo ni mo ti sọ pé Muiz Banire ló pa Mohbad. Sori what to call letter, ẹ jẹ́ n lọ wẹ́n tó kọ. Ìwọ gan ma defame ibi iṣẹ́. Ṣé ń gbọ́. 111 Asylum Road, Muiz. Only A2 solicitorslaw.com. Orí yín burú A2 solicitor. Ṣé yín gba video reference kẹ́ tó kọ letter yìí? Èmi gan máa sue yín sí court. Orí yín burú. The SUA sue the Suez. On our partners tó wà ńbẹ̀. Olúfẹ́mi Joshua, Adébímpé Fẹ́mi Gùrẹ́jẹ̀, Ama Norman. Solicitor tí ẹni gbogbo wọn. Ẹ tí ẹ ń ṣe san. Adédàpọ̀ Adébáyọ̀, consultant. Fẹ́mi Lot. Orí yín burú. Mo kàn fẹ́ yẹ kẹ́ mọ̀ ní pé mo ti gba lẹ́tà láti 24. Mi ti ẹ̀ dá wọn lóhùn. Only by 4th of April kí n lọ bẹ̀bẹ̀. Àbí mo ti bẹ̀yín ni. Orí yín burú. Ẹ gbé mi lọ court. Ẹ gbé mi lọ court. Exactly. Muiz Banire, produce your evidence that I said you killed Mohbad. Olórí burúkú ni gbogbo yín. Ẹ tẹ́ fẹ́ pa lẹ́nu mọ́lẹ̀ wá. Ẹ jẹ́ wò mí dáadáa. Mo pa lẹ́nu mọ́ tì. Di mo tẹ́ bá ṣe sọ pé fẹ́ pa mí lẹ́nu mọ́. Di mo ni mo máa bọ́ta ṣe show. Ibi tẹ́ ti ṣe mistake ni. Di mo tẹ́ bá fẹ́ bọ́ta. Àbí kò yé yín. Di mo ni mo máa ṣe show. Orí gbogbo yín burú. Ibo ni Muiz Banire wà? Ìgbà tí Mohbad send the petition letter sí client ẹ̀ Elegushi. Ibo ni Muiz wà? Ibo ni Muiz wà? Mo ń bọ̀. Ẹni sùúrù mo ń bọ̀. Ẹ jẹ́ ká máa lọ, mo ti wà exhausted ká tó máa lọ. Ẹ jọ̀ọ́
Instagram yẹn ṣé ń gbọ́. Mo ń bọ̀. Instagram yẹn ṣé ń gbọ́ mi. Sorry. GoFundMe ẹ jọ̀ọ́ bá wa sanwó sí. Ẹ jọ̀ọ́ bá wa sanwó sí ẹ jọ̀ọ́. Hold on, mo fẹ́ sáré fún yín ní nǹkan kan, hold on. Mo ń bọ̀, ẹ ṣáà hold on. Báwo ni ọ̀rọ̀ wa ní báyìí? Okay, máa pè yín. Máa pè yín later. Máa pè yín later. And which is address a woman. Okay. So what's the color she? Okay. Máa pè yín padà. Okay. Now kí ni mo fẹ́ fàyọ. So nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn. To round it up, ìyá Mohbad olófo tó ń sọ pé Josie ò mú lẹ́tà DNA wá. Àná tó lọ sí court fún kíní DNA láti gba order ní ọwọ́ judge pé kí Wùnmí lọ ṣe DNA. Wùnmí ò wá sí court. Lawyer iná ò wá sí court. Ṣé ń gbọ́ mi? Court dẹ̀ ti grant order lánàá pé kán lọ lẹ court order yẹn mọ́ iwájú ilé Mohbad. Ṣé ń gbọ́ mi? Now tó bá ti lẹ̀ mọ́ bẹ́ẹ̀, Wùnmí ti rí nìyẹn by right. So nǹkan tó máa ṣẹlẹ̀ next, because on pè ìyẹn ní substitution àbí kí ló ń pè, that is the only substitution tó ní. Mo kàn ń ṣe eléyìí torí gbogbo ẹ̀yin tẹ́ máa ń sọ pé bàbá fẹ́ DNA kò mú kankan lọ láti gba DNA. A lot is happening. Wùnmí is avoiding DNA. Wùnmí is running away from DNA. Àná ló jẹ́ kó lọ sí court, kó lọ gba court order. Wùnmí sá lọ. Wùnmí ò lọ, lọ́ọ̀yà ò lọ. Ẹ dẹ̀ wá sórí line, ẹ máa sunkún pé bàbá ò mú kíní DNA lọ. Anyway, we will get there eventually. Ṣé ti gbọ́? Kò síbi tó ń sá lọ. Ṣé nǹkan tí mo sọ yé yín? So I will leave it here for now. Yeah, that is what is still going to happen. Nǹkan tó yìí máa ṣe nìyẹn. Ó yìí máa declare wanted ni. Ó máa ṣe DNA yẹn sẹ̀. Ṣèbó ń lọ sí kóòtù pẹ̀lú Naira Marley. So ó lè lọ sí kóòtù láti lọ gba owó. Láti fẹ́ lọ gba royalty Mohbad. Tó fàdúrà ṣe next of kin. Tọ́kàn yẹn náà balẹ̀. Abájọ lẹ́nu èmi náà rí pé yẹn ó ń kọrin òṣìkan tí ò ti ẹ̀dùn. Bóyá ó ń sunkún ni o kò yé mi. Bóyá ó ń sunkún ni kò yé mi. Kò sí nǹkan tó lè ṣe. Mo máa ṣerun mi bí Tàbẹ̀kẹ́. Tí ò bá lórí tó jọ Tàbẹ̀kẹ́ àdúrà kò lè jọra wọn. Sórí gbogbo agídí tó ń ṣe láti dàbí Mohbad yẹn. Díswèrè wá gbé síbẹ̀. Ọmọ yìí ń kọrin bí Mohbad. Please, let's support her. Ìyábọ̀ Díswèrè. What is your keen interest in these people in supporting Wunmi with her evil? Àṣírí yín ò ní bò. Gbogbo yín pátá anti-justice. Ẹ máa láìrùpẹ̀ ilẹ̀ ní lágbára Ọlọ́run. Ọlọ́run máa fi gbogbo yín ṣẹ̀ sí ni. A máa gba ìdájọ́ òtítọ́. A máa gba ìdájọ́ òdodo. Lórúkọ Jésù. Inshallah. A máa gbà.
I can assure you that. Ṣé ti gbọ́? Ẹ jẹ́ kí n máa lọ. Tá bá tún ní nǹkan kan tá fẹ́ sọ. Ṣé ń gbọ́ mi? Màá tún padà wá fún yín. Mo kàn ní kí n já yín sí gbogbo nǹkan tó ṣẹlẹ̀ lénìí ní pátá. Ṣé ń gbọ́? Mo ní kí n já yín sí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ lénìí ní pátá. So, exactly. Kò lè make it because ó betray ẹ̀gbọ́n ẹ̀. Ìtorí owó. Wùmí tó jẹ́ pé Maradona ni. Wo, á tàn gbogbo yín báyìí. Á yí yín sí gọ́tà ni tó bá lóyìn tán. Ẹ jẹ́ ká máa wo bó ṣe ń lọ. Mo ti sọ fún yín fíìmù tó gùn ni. Á wò tán eventually lágbára Ọlọ́run. Ṣé rí fọ́tò tẹ́yìn Facebook ń wò lórí Facebook yìí? Ọ̀rẹ́ daft ni. Abẹ́ rí gojú ẹ̀. Ó dàbí ìgojú táwọn wẹ́dà máa ń gbé sójú kan tó ṣe kíní iná yẹn. Ungbeke feeling funky. Ọmọge agége. Bí ṣùkú ló ṣe ní o. Ẹ wo ohun ẹ̀. Bí ohun ẹ̀ já ní o. Ọ̀rẹ́ daft. Ẹ wá náà. Kò sọ̀rọ̀ láti jọ ẹ̀ ní. Ṣátijọ́ tí Wùmí ti ṣe pátí. Ṣó ń bínú ni? Àgbóhùn ẹ̀. Ṣó ń bínú ni? Ọ̀rẹ́ daft. Gbogbo fọ́tò family ẹ̀ ni màmá lò lẹ́yọ kọ̀ọ̀kan. Boyfriend ẹ̀ ni ẹni tó ń jẹṣẹ́ ń gbà yẹn ni. Ẹni tó ń dún ọ̀rẹ́ daft ni ẹ̀ rí ìgòjú àwọn méjì. Ó dàbí ìgòjú wẹ́dà. Ẹ jẹ́ ká máa lọ. Ọ̀rẹ́ daft. Bàbá ẹ̀ mò ń gbé bọ̀ lọ́la. Ọ̀rẹ́ daft. Bàbá ẹ̀ ni mò ń gbé bọ̀ lọ́la lórí burúkú. Ìwọ gangan sọ, ó ní bàbá yìí ò mọ nǹkan tó pa Mohbad. Ìwọ gangan sọ, ó dẹ̀ wá àtàkì bàbá yẹn tó yẹn. Ọ̀rẹ́ daft, ìwọ bú bàbá Mohbad, mò ń gbé bàbá ẹ̀ bọ̀ lọ́la. Kọ́ wá fi ẹ́ compare bàbá Mohbad. Kọ́ wá fi bàbá ẹ̀ compare bàbá Mohbad. Ẹjọ́, kí lọ̀rẹ́ daft sọ sẹ́ẹ̀? Pẹ̀lú gbogbo ìjà tó dá ẹ̀, kí lọ̀rẹ́ daft sọ? Ọ̀rẹ́ daft ni Sister Olúṣọlá. Mi ìfẹ́ fún ní publicity ni. Ọ̀rẹ́ daft. Tó sọ pé irọ́ ni Wùmí pa pé Wùmí ní lọ́wọ́. Ipe gbogbo nǹkan tí Wùmí sọ yẹn pé rọ́ ni. Ipe kò lóòótọ́. Ṣé ti rántí ọ̀rẹ́ daft? Òun ni. Fọ́tò ẹ̀ ni. Tẹ̀gbọ́n ìyá ẹ̀ ni mo gbé sí láàárọ̀. Tí tòun ni. Mo fẹ́ gbé bàbá ẹ̀ wá lọ́la kẹ́kọ̀ọ́ pé bàbá ẹ̀ sí bàbá Mohbad olórí búkú tó bú bàbá Mohbad. Mo ń gbé bàbá ẹ̀ bọ̀ lọ́la. Gbogbo family fọ́tò ẹ̀ ló ti kó fún mi. Mo ń gbé bàbá ẹ̀ bọ̀ lọ́la. Mo bá sọ náà, ẹ lọ àwọn tó ń búyàn ìfẹ́. Ẹlẹ́dẹ̀ Ọlábánjí. Máa múra sílẹ̀ o. Ọ̀túnla. Fọ́tò òbí tọ́mọ ẹ̀ ti rìn wòwò tó fọwọ́ méjì bu ọyàn. Tó fọwọ́ méjì bu òbú ẹ̀. Tí gbogbo ìdí ẹ̀ wá ń ta. Nǹkan àwọn àlejò apọ́sù ròbò. Ẹlẹ́dẹ̀ Ọlábánjí. Fọ́tò ọmọ ẹ̀ ni máa fi ṣe kọ́ bá fi tò lọ́la. Ṣé mo sọ pé ń parọ́ ni pé wọ́n máa mú ọyàn ọmọ ẹ̀ nínú omi. Ọkùnrin 6. Ẹjọ́ ta ló ní fídíò yẹn. Ìtorí èmi ò nídìí láti ní nǹkan kan tí mo fẹ́ ṣe fẹ́ nìkankan. So mi save gbogbo nǹkan bẹ́ẹ̀ yẹn. Kọ́mọ wà ń wòwò nínú swimming pool. Ọkùnrin 6 bí kan ṣe ń mọyàn. Ìkan gbọ́yàn kìíní sẹ́nu. Ìkan gbé kejì sẹ́nu. Ìkan kọwọ́ bọ ní òbú ẹ̀ nínú swimming pool. Ìwọ owó ọmọ ẹ bó ṣe dúró tó ya fọ́tò. Kò kún ṣèmi mo gbé síta. Tábà sọ pé wọ́n ń jọyàn kiri, wọ́n ń jòbò kiri. Ọmọ ẹ̀ ló fúnra rẹ̀ gbé síbẹ̀ ó lóun ṣe photo shoot. Nǹkan àlejò àwọn 3 wise men. Tó bá ti dé báyìí. Àwọn làwọn ìròbó máa fi ń panu wọn tí ẹ̀yà ń ṣènáwó aláṣẹ́wó. Àwọn aláṣẹ́wó wọ́n ti wà ní corner shop fún wọn. Wọ́n ti wà ní ṣọ́ọ̀bù pàrágà ìyá wọn. Fọ́tò ọmọ ẹ̀ náà ń bọ̀ ń bí. Mo máa fi ṣe background ni. Ẹlẹ́dẹ̀ Ọlábánjí olóṣì tó fi bat towel tó fi yẹn ṣankashif. Ẹ jẹ́ máa lọ tirẹ̀ mi. Ẹ jẹ́ máa lọ. It is well. I love you all so very much. If I have any information to give you, I will come out again. Shegbo, thank you so much. God bless you. God bless you. God bless you. Love you all. Bye-bye. Bye-bye. Bye.